bí nǹkan ṣe le tó Nàìjíríà yìí àwọn nǹkan kan sì wà tó jẹ́ pé a lè díẹ̀ láti lè ṣe fún bí àpẹẹrẹ kéèyàn pé láàrin oṣù kan òun ò ní rẹ́rìn tó ṣeé ṣe sá. Ó jẹ́ ìrántí ọjọ́ òní ìgbà mo kọ́ dé Port Harcourt tí mo wà ń wá ṣọ́ọ̀ṣì tí mo ń lọ káàkiri ńlẹ̀mí àtọ̀rẹ́ mi bá bóde là ń wá ṣọ́ọ̀ṣì ká. Lára àwọn ṣọ́ọ̀ṣì tí mo rí ó kọ̀ọ̀kan ló mú mi rẹ́rìn débi pé mo fẹ́ kọlu mọ́tò ẹ pé kí mo bá rí Noboto Sombo Ministry bí Noboto Sombo sí ni ńlẹ̀ àyà mi bá làgàrà. Mo bá kọjú sẹ́nìkan tí ń bẹ láyìíká ń bẹ̀ mo bá ní ẹ dákun èrèdí ìhókò gbẹ̀ngbẹ̀ yìí o sí èdè róòmù ní àbí ti ebéèrù ní wọ́n bá pé bá ń màkọ́ ní wọ́n pé nobody to somebody ìní wọ́n súnkì tó da Noboto Sombo mo ní káàsà ọlọ́nkáre. Ẹ wò járe ẹ̀gbọ́n mi èèyàn pàtàkì kan ní wọ́n kàn sí mi lẹ́nu ọjọ́ mẹ́ta tí wọ́n bá pé ìtàn bàbá Alájọ Ṣómólú ń kọ́ gbà tí wọ́n bí mi inú mi dùn torí olóòkọ mi ní bàbá yàmọ́ mò ń bọ̀ ń bẹ̀ náà. Nǹkan kan bẹ tí wọ́n ń pè ní làákàyè ìṣẹ̀dá èyí ò native intelligence kọ̀ọ̀kan pé bóyá ọlọ́sùkú àbọ̀ ọlọ́sùkú tọ́lọ́n bá kàn fún olúwa rẹ̀ lẹ́bùn ọ̀hún àmọ́ kàǹkà. Ẹ̀yin ẹ wò àwa bàbá àbáwa mọ̀mọ́ mo wà ń bẹ̀ o kọ́mọ wa kàn dé láti sùkú ní ìsìn kó pé mọ́ mi ò àbí bá mi ò ẹ̀ẹ́dẹ̀ wà bá mi ṣàtàmẹ́ǹtì mi kó wá gbé e ta kó wá jẹ́ ìṣirò èyí ò mathematics ṣe mọ̀ pé fọ́pọ̀lọpọ̀ wa wọn ò pé gbogbo wa o ọgbọgbọ́n làgbàlagbà fi ń sá fún màlúù láìṣe àádọ́ọ̀jì ẹ̀ kì í ṣe pé àfẹ́ràn ọmọ wa kì í ṣe pé àfẹ́ bá ṣe àmọ́ bóyá àmọ́ rárá àbá àmọ́ mọ́ àbá àti gbàgbé a lè pé lọ́ọ́ gbé fún ẹ̀gbọ́n rẹ àmọ́ ńgbà mo kọ́ dé kò rí lára àwọn nǹkan tí mo ń yà mí lẹ́nu ni àwọn kọ̀ǹdọ́tọ̀ dánfó àti mòlú ẹ̀ tó jẹ́ pé bí wọ́n bá gbowó jọ lọ́wọ́ ogunlọ́gọ̀ èèyàn bọ́ bá wá kan pé kí wọ́n máa san séńjì wọ́n yìí sí owó san àwa máa yà mí lẹ́nu pé bóò ni ò ṣe dàrú mọ́ wọn lójú. Àmọ́ bí làákàyè tí wọ́n tún ṣe wá tó náà kò tún wá tó ti bàbá Alájọ Ṣómólú tá à ń wí. Ìní Yorùbá fi mọ́ ń pé orí ohun tó ń pé bí Alájọ Ṣómólú àmọ́ tí wọ́n bá fẹ́ wí tán gan wọ́n pé orí ohun tó ń pé bí Alájọ Ṣómólú tó fodidi ọdún mẹ́ta gbàjọ tí ò kó kọ́lẹ̀ tí ò sì sí owó san fẹ́nìkọ̀ọ̀kan. Wọ́n ní bàbá yìí Táíwò lórúkọ wọn olóòkọ mi kìí ṣètò àròsọ rárá kódà 2012 ní bàbá ìṣe ẹ̀kú lẹ́kọ̀ọ́ bàbá àjẹ̀bú ni tí wọ́n ń gbàjọ. Wọ́n ní ibi tó rí bàbá ìpédé àfi bíi ti kọ̀ǹpútà. Wọ́n ní bí wọ́n bá gbowó lọ́wọ́ rẹ wọ́n nílò láti kọ́lẹ̀ kí wọ́n tó rántí owó tó fún wọn iye tó fún wọn ọjọ́ tó fún wọn ìgbà tó fún wọn wọn ì gbàgbé. Ó wá jẹ́ kí bàbá ìdá ìlú mọ̀ káàkiri Èkó bí wọ́n ṣe ń lọ sí Bàrígà ìní ń lọ Ṣómólú ìní ń lọ Yábà ìní ń lọ Mùṣín tí wọ́n ń gbàjọ káàkiri. Iṣẹ́ ìwà buhaya àmọ́ ń pò yá lára àwọn ọkọ̀ tí bàbá fi ń rìn ìkan wà fún wọn ní wàhálà ń bẹ́ẹ̀ náà bá tà á ìní ẹ̀ra kẹ̀kẹ́ tó dáa jù ńgbà náà tí wọ́n ń pè ní kẹ̀kẹ́ rálì. Kẹ̀kẹ́ ìwà jẹ́ kí bàbá ilé máa ń dé àwọn àárín gbùngbùn ibi tí wọ́n lè dé tẹ́lẹ̀ ó wá jẹ́ kí iṣẹ́ wọn ó túbọ̀ gbòòrò sí èbó a máa ń pè ní increased efficiency ńlọ́fà tó jẹ́ pé tá a bá fẹ́ sọ ìdàkejì ọ̀rọ̀ ńlá pé orí ohun tó ń pé bí Alájọ Ṣómólú tó ta mọ́tò tẹ́ ra kẹ̀kẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọgbà a máa ń lò pé bí a fẹ́ fi bú èèyàn pé kò ní làákàyè ni àmọ́ bẹ́ẹ̀ kọ́ ìtọ́ran bàbá ẹ̀ lọ́wọ́ ni sórí ẹ̀yìn náà pé bí Alájọ Ṣómólú àkó àsìkò yìí.